bí kọ́ni ti ṣe sunkún ni Barrister ń sunkún. ó bí ẹlẹ́dàá mi nínú ó bí orí adé nínú níbi tá a fi ṣe national secretariat ààrẹ ti ibẹ̀ ni níbi tí ọlọ́run káwọn ní fújìdè. Aláǹgèrè. àìjọ wà ní 8 mate mi Alhaji Wasiu Ayinde gbogbo táàdì ẹ̀fẹ́ nínú fújì òun ló tún wá ń ṣẹlẹ̀ nísìn òun yẹ kó wá jẹ́ àtọwọ́ wọn ló ti máa bẹ̀rẹ̀. Aláǹgèrè o Aláǹgèrè lè tún. títà ìlà tá à ń sọ nípa ẹ̀ ó ti gbà fún Barrister kí bá sọ pé àwọn ta parí ìjà Barrister ni àwa ni àná gbé Barrister ní airport àìjákì Barrister. Aláǹgèrè. gbogbo àwọn tó jẹ́ old artist àwọn ni mo pè ní big star big star tún dẹ̀ yàtọ̀ sí star ó yàtọ̀ sí star àwọn ọmọ wa náà ń pè ní star sí i wọ́n wo the worst part tó wà ń bẹ̀ sí wọ́n tún fọjọ́ orí kún ọjọ́ orí wọn ọjọ́ orí wò tó bẹ́ẹ̀ torí nígbà tí wọ́n bá sọ pé ọjọ́ sẹ́yìn pẹ̀lú Barrister wá jẹ́ age mate nígbà tí mi ni wọ́n bá sọ sórí 80 mélòó náà mo ní fújì wa tó wà ń sìn ìtọ́mọ iṣẹ́ kan ọlọ́run ò jẹ́ ẹni tó ń dààmú Wasiu Ayinde jù láyé yìí ìwọ tí mo wá fẹ́ sọ fún wọn tó wà fáìtà ni pé mo fẹ́ kí Alhaji Wasiu Ayinde. Aláǹgèrè lè tó ètò kan ní kókórúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní. ètò yín ètò Aláǹgèrè ìgbà kejì rẹ tẹ máa rí wọn lórí platform yìí. fújì general lèmi mo kọrin dé gbogbo ibi tí mo lórúkọ ni mo. àgbà onífújì tí wọ́n ti wà tipẹ́tipẹ́. kókò bí ẹni máa já ajégúnlẹ̀ in general. ẹ dárúkọ yín fáwọn èèyàn. orúkọ mi ni Alhaji Chief Ganu Adémọ́lá Negro. tí gbogbo èèyàn mọ̀ lágbóló ní fújì Alhaji Negro former governor of Fuji Musician Association. àwọn akọ ọba ló fi wá aṣọ ọ̀gá o wọ́n bínú onífújì o Adémọ́lá àwọn akọ ọba ló fi wá aṣọ ọ̀gá wọ́n bínú orí ìyá ara wọn. kí ló ní fújì rà nígbà wọn náà tó ń bínú orí ìyá ara wọn. tọ́lọ̀ wọn ò ṣe dáadáa ló gbé fújì ga o wọ́n ń bínú orí ara wọn. lágbolé fújì ọ̀rọ̀ Dr. Sikiru Ayinde Barrister lágbolé fújì kì í ṣe ni à ń rí fí ìdẹ́ṣẹ́ ni à ń fàbùkù kàn. Dr. Sikiru Ayinde Barrister Agbájélọlá ọmọ òdèdè ṣìfàwò ọmọ adákẹ́jà bí èṣù lálẹ́yẹ wọ́n ṣe a lot of things lórí fújì. ẹ má ṣe dágun lẹ́bi o ẹ má ṣe dágun lẹ́bi o àti òrógbẹ́ ẹ̀bọ̀ òrókè o ẹ bọ́jọ́bọ́ láti ìsọmọ̀ wá wọ́n gbẹ́bọ̀ fún ikú o ikú sì gbẹ́bọ̀ gẹ́gẹ́ ó dọ́rùn o. Dr. Sikiru Ayinde wọ́n gbẹ́bọ̀ fún ikú o ikú sì gbẹ́bọ̀ gẹ́gẹ́ ó dọ́rùn o. Oore ni ikú ṣe wá ló ṣe wá oore ni ikú ṣe wá ẹ má máa ṣe dá Sikiru lẹ́bi o. èmi ò lọ kọ́ṣẹ́ orin kíkọ lọ́dọ̀ Barrister. ègbé ní fọ́mọ tó ní ọ̀gá òun nǹkan òun níṣẹ́ ọmọ tó kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ẹ̀ tó wá ń sọ̀rọ̀ lẹ́yìn ọ̀gá ẹ̀ tó kù lẹ́yìn ikú kó nítọ̀hún bẹ̀rù Ọlọ́run ọba. Dr. Sikiru Ayinde Barrister lójú wọn lẹ́yìn wọn làwa fi ń pọ́n wọn lé. tá a bá wò ó títí bàbá yìí ní òun láti 1958 lòun ti bẹ̀rẹ̀ eré wéré bọ̀ tó fi wá di ìgbà tó yére fújì padà tó yé wéré padà sí fújì. ohun tó mẹ́mi tó concern mi tí mo fi jáde bitterly ni pé alákọ̀ọ́kọ́ ni wọ́n kọ́ gbọ́ nípa ti Alhaji Wasiu Ayinde mo kàn advice Alhaji Wasiu Ayinde pé kọ́ má rí Alhaji Kollington Àyìnlá fi kán lọ ṣe correction wọn torí tí wọ́n bá ti ń rí Alhaji Kollington Àyìnlá fi àwa náà máa rí wọn fi. tá a bá dẹ̀ wọ́n lórí fújì mo mẹni tó jù mí lọ mo mẹni tí mo jù
èmi Alhaji Gani Negro látàjẹgúnlẹ̀. Alhaji kan ti sọ nínú rẹ́kọ̀d kò nídìí pé bóyá à ń ṣe eye service tàbá ń pọ́nra wa lé ẹni tó bá wò tó bá ń tẹ̀lé follow up Alhaji Dr. Sikiru Ayinde Barrister níbi ajúwèjúwe wọ́n sọ ajúwèjúwe ẹ̀lẹ́ òmọ́lé wa ọmọ àgbájé lọ́lọ́ o ajúwèjúwe ẹ̀lẹ́ òmọ́lé wa òpó iyọ̀ sàníbàdàn ajúwèjúwe ó ní ifá tí orin yẹn fi wáyé nígbà tó ní Síkírù ọmọ Èkó ni ó jẹ́wọ́ ibi tóun ti wá pé Ìbàdàn lòun ti wá ó dẹ̀ tún sọ nínú rẹ́kọ̀dù yẹn pé bọ́mọdé bá a tán ó ní láti ìbá àrọ́bá bá a bá ìtàn ló jẹ́ o kéèyàn gbé nǹkan. Dr. Sikiru Ayinde Barrister ó ti sọ nígbà tó wà láyé tí Alhaji kàn ní tẹ̀yìnlá gan tí wọ́n testify sí pé Dr. Sikiru Ayinde Barrister òun ló wá wéèkì àwọn wọ́n ìjọ lọ ṣe sójà ni kí ló dé táwọn àgàn fara wa tá à ń dá controversial sílẹ̀ láàrin àwọn onífújì ìyẹn lèmi bá wá bí ilé mi o mo sọ nínú part 1 mo ní Dr. Sikiru Ayinde ló sọ tí n bá kọrin tí n bá sọ pé n ò kọ fújì yìí mọ́ bàbá má jẹ́ kí n dàrí pò ṣe o ọlọ́run ọba má jẹ́ kí n dàrí pò ṣe o ó dẹ̀ rí bẹ́ẹ̀ fún dókítà títí tọ́lọ́jọ́ fi dé mo dẹ̀ sọ bódlé tẹ́lẹ̀ ọkọ̀ bá sọ pé òun súnmọ́ Dr. Sikiru Ayinde Barrister tàbí tó bá lóun jẹun pẹ̀lú Dr. Sikiru Ayinde ǹjẹ́ ṣe follow up life wọn mo ń sọ bódlé títí tẹ́mi fi bọ́lẹ̀ hospital tí bàbá wà ní Ẹgbẹ́dá hospital Ẹgbẹ́dá ni wọ́n fi gbé wọn lọ sí Amẹ́ríkà tó fi dé àpadàbọ̀ ẹ̀ òkú Barrister ni wọ́n gbé wálé nígbà tó dẹ̀ gbókú Barrister wálé èmi àti Alhaji Kọ̀lítì Àyìnlá àti Wàsíù Àyìndé àtàwọn leaders Fansaya Alamu Alhaji Lover 6 pẹ̀lú àwọn leaders Síkírù kò lọ títí Mọ̀rúfù Ṣàdó gbogbo wa pọ̀ ń bẹ̀ Rọ̀kínsì Lágéríge Alhaji ó ti dolóyè sí àwọn náà jẹ ọba àwọn Ọ̀dàní Agége orúkọ ó sápamí lórí ni pẹ̀lú Baby Barrister Love Idris àti Rashidi Ayinde ti composer kọ́lọ́ba mi fọ̀rúnkẹ́ lájijọ́ ṣe meeting pébà náà ti fẹ́ gbé Barrister wálé Wàsíù Àyìndé dẹ̀ fún wa ní confidence pé ká má wọrí lágbára Ọlọ́run Alhaji máa wálé láti airport wọ́n ti gbá Alhaji wálé níjọ́ tá à ń sin wọ́n báyìí kì í ṣe ẹni by then I'm a Fuji governor musician kò séyìí tó ṣe ẹni gbogbo àwọn òbẹ́sẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ wa nísìn Saheed Òṣùpá Màláìkà ni kinní kan ni igbá kan ni àìjọ wà bẹ́ẹ̀ ni wọ́n fi sin Alhaji bọ̀ tó wá kọ mí lómi inú mo dẹ̀ sọ fún Alhaji Wàsíù Àyìndé Alhaji Wàsíù Àyìndé is my lover friend in music industry lájíjọ wà bọ̀ tó kọ mí lómi inú alákọ̀ọ́kọ́ mo correct wọn pé kọ́ make sure pé wọ́n lọ rí Alhaji Kọ̀lítì Àyìnlá tí wọ́n controversial yẹn ló ń bí èmi nínú o pé nítorí gbogbo nǹkan tó ti lọ láyé ìgbà kan táwa tí ó jẹ́ pé àwa a lose hope wa nígbà yẹn pé ṣé fújì ìbáwò ṣé a ní fúnṣọ̀ lórí ẹ̀ torí mo mú àwọn ìmọ̀ ẹ̀yàn onífújì tá ìjẹ́jẹ́ police tí wọ́n lose fúnṣọ̀ wọn lórí fújì music industry ìdájẹ́ pé àwa náà àṣìṣe bí iṣẹ́ ìdájẹ́ pé àwa náà ò sí nígboro ìdájẹ́ pé àwa náà sá àwa ò rí ẹ̀ ìdájẹ́ pé àwa náà ayé ò gbà tiwa ayé mọ̀ wá wọ́n gbà tiwa àwa náà dẹ̀ ṣẹ̀wúre gidi ní onífújì ló ṣe ń dùn mí fún Alhaji Wàsíù Àyìndé Marshal Mayegun of Fuji in general Mayegun of Yorùbá land olórí ọmọ ọba of Ìjẹ̀bú land Akílẹ̀ of Ìjẹ̀bú land ní position tó wà ẹ̀ ló ṣe ń dùn mí fún wọn. yàtọ̀ sí pé bóyá nítorí pé àìjọ jẹ́ ọ̀rẹ́ àìjọ wà ní 8 mate mi Alhaji Wàsíù Àyìndé ní o gbọ́dọ̀ máa fi bínú sọ̀rọ̀ ní position tí mo dé àti kúrò mẹ́ni táà nílé báyọ̀ sọ òtítọ́ ọ̀rọ̀ lágboolé Fuji bá ṣe ń lọ sí Àbújá là ń lọ sí other state láti pé kí Fuji kí wọ́n ṣe ìrẹ́pọ̀ gbogbo táàdẹ̀ fẹ́ nínú Fuji òun ló tún wá ṣẹlẹ̀ nísìn òun yẹ kó wá jẹ́ àtọwọ́ wọn ló ti máa bẹ̀rẹ̀ Dr. Sikiru Ayinde Barrister
wọ́n ti tọ́ yín ní pé kéèyàn tọ́ ọmọ wọ́n ti tọ́ yín ní àtọ́yè wá yẹ kó jẹ́ pé ẹ̀yin Barrister láti máa gbọ́ oríṣiríṣi interview lẹ́nu yín èyí tẹ́ tún wá sọ yàtọ̀ sí ti Kollita Ìlà èyí tẹ́ tún wá sọ ó bí mi nínú ó bí ẹlẹ́dàá mi nínú ó bí orí adé nínú mo dẹ̀ sọ ní part 1 mo ní gbogbo ọkọ tó ṣẹlẹ̀ lágbélé fújì inú Barrister gan ò ní dùn torí Barrister bíìdì ẹ̀yin tó tẹ́ wà níwájú tẹ́ wà gẹ́gẹ́ bí aṣíwájú ó bíìdì láti pé kí agbolé fújì ó má bàjẹ́ ẹ tún wá sọ nínú interview yìí pé ẹ̀yin ò kọ́ṣẹ́ lọ́wọ́ Barrister àwọn àgbàlagbà sọ̀rọ̀ kan wọ́n ní gbá inú awo ló ń ṣe kódà Gateman Barrister tẹ bá pè tẹ bá ní kó kọ Barrister a kọ rẹ́kọ̀dù bíi 5 fún yín driver Barrister ọ̀nà kó bá mi fún ọ lẹ́nu gúgú bàbá táwà òun ni driver Barrister nígbà ayé wọn tó bá ní kó kọ Barrister a kọ rẹ́kọ̀dù bíi 10 àwọn tó jẹ́ bodyguard Barrister ọ̀nà kó fọ̀rùn kẹ́ gbogbo wọn tó bá ní kó kọ nípa even though ọmọlé Barrister tó kéré ẹwà ọmọ Barrister tí Barrister ti bí lẹ́yìn wọn ọ̀gbẹ́rin lẹ́yìn Barrister wọn ọ̀dẹ̀ mẹ́mẹ́lẹ́ wọn ọ̀dẹ̀ lùsẹ̀kẹrẹ̀ lẹ́yìn Tajudeen Alade tẹ́bá ní kókó Barrister akọ rẹ́kọ̀dù oríṣiríṣi fún òun lẹ́sí rímọ̀dì náà inspiration kan máa ń gùn nínú social media bẹ́ẹ̀ ni kẹ́ wo Barishoki náà inspiration Barrister ó máa ń gùn wọn ká má wàá sọ àwọn ọmọ tí Barrister tọ́. Aláǹgèrè. òun ni Barrister fi kọ́ni fún gbogbo àwọn onífújì ìbẹ̀rù èyí wà lára gbogbo wa tẹ́ni táwọn wí ìbádé Àyìndé tẹ́ni táwọn wí ìbáyọ gbogbo wọn wọ́n fa ara ṣoko ni ìran alápàtà kan wọn kì í bínú kọ́ bá àgùn jẹ àgbérí àgbèjù adìyẹ ọ̀tá òye mọ́ kò yẹ mọ́ ìláyọ̀ fábòsì ọlọ́run ọba kò mà fàtàn jẹ kẹ́ẹ̀yé gbọ́tún gbòòsì o ẹ̀fọ̀wọ̀ mi wọ̀ mí Àyìndé àdé ọmọ gbájẹ́ lọ́lá ẹ̀fọ̀wọ̀ mi wọ̀ mí ìyá mi bá wa sọ fún olúwa tó láyé ò má ṣe mí nílé gbòòdò tọ́lọ́n bá wá mú ẹ̀mí Barrister lọ kì í ṣètò ògùn àwọn olóògùn wọ́n ń ṣàdúrà fún Barrister àwọn aláàfáà wọ́n ń ṣe àdúrà fún Barrister àwọn àbáláyé wọ́n ń ṣàdúrà fún Barrister àwọn pásítọ̀ wọ́n ń ṣàdúrà fún Barrister bọ̀tọ̀ náà fi rẹ̀ wọ́n pé òun ju gbogbo wọn lọ ló ṣe mú Barrister sọ́dọ̀ òun ni mo ṣe sọ níjọ́ kìíní part 1 àsìkò yìí kọ́ ló yẹ kí Barrister kú ó lè sọ typically pé nítorí pé Barrister kú ní fújì ṣe sùúrù Kollita Ìlà tá à ń sọ nípa ẹ̀ ó ti gbà fún Barrister èmi mo wà position governor nígbà yẹn tí bá sọ pé àwọn ta parí ìjà Barrister rè àwa ni pẹ̀lú Wasiu Ayinde tó ń sọ ìyẹn mo ṣe agree ní part 1 pé tí Wasiu Ayinde bá ń béèrè ẹ̀tọ́ ẹ̀ ló ń béèrè ṣùgbọ́n kì í ṣe pé kó yájú sáwọn leaders tèmi yàtọ̀ ní gbogbo olórin kò sí local government tí mo bá àwọn olórin ṣe mo bá wọn ṣe ní Lagos Island àwọn tí mo bá níbẹ̀ mo wà lóyà pẹ̀lú wọn àwọn eléré tí mo bá ní Lagos Island kí n má dárúkọ àwọn bàbá yẹn káwọn nínú ni o Johnny Lawa ni o Sakala Ìgbàdé ni kí n má sọ̀rọ̀ gbogbo àwọn bàbá yẹn ṣùgbọ́n lórí àwọn fújì tí wọ́n wà extinct Ramoni Akànnì Raimi Bokote Toyin Balamu Musiba Alani eléré wọn tún wà ní sálẹ̀ kó tá à ń pè ní Àjàdí onífújì ni most of àwọn ọmọ wa tó wà sí mélòó ló mọ̀ wọn mélòó ló mọ̀ Àjàdí Aláyọ̀dé ọwọ́ Àjàdí Aláyọ̀dé tá a dẹ̀ ń sọ yìí Wasiu Ayinde kan gbọdọ̀ sọ pé báwo ni tí wọ́n ṣe jẹ́ ní Lagos Island ní ìdínà àṣekú nínú Lagos Island Alhaji Wasiu Ayinde kan gbọdọ̀ sọ pé àwọn tí mò ń sọ yìí wọ́n ti nítorí pé ọ̀ká Wasiu Ayinde ọlọ́run kẹ́gan orí opportunity gan nítorí pé oró tí Barrister ti pọ̀ sí ní ẹnu yẹn Barrister dẹ̀ tún sọ ìjọ ta parí ìjà and the governor àwọn kọ̀ọ̀kan la ní program ta parí ìjà community ló dálé. bólẹ̀ ti parí ẹ̀. ní LTV8 ìtúnṣe nínú class LTV8 wọn kò sẹ́ni kankan tó tira wọn mọ́nu ilé ìjọ tí wọ́n sọ pé wọ́n tira wọn mọ́nu ilé èmi àti Wasiu Ayinde pẹ̀lú àwọn leaders in support and the president tó wà nígbà Saka Ọ̀rọ̀bọ̀ ọlọ́ba mi fún ní àlàáfíà tó péye Barrister gan wọ́n endorse ẹ̀ Kollita Ìlà gan wọ́n endorse ẹ̀. ìjọ tẹ parí ìjà yẹn kí ló ṣẹlẹ̀. àlọ́ gbé Barrister ní airport àìjákì Barrister kí egun kó sí ilé tí mo bá pa kí wọ́n jáde kí wọ́n wá correct mi
a parí ibi tá a ti parí ìjà wọn ni pé a plan ẹ̀ ní plan work a gbé Barrister láti airport ilé Kollington lọ ti balẹ̀ I was there pẹ̀lú Wasiu Ayinde ó donate mọ́tò fún wa pẹ̀lú gbogbo àwọn leaders a lọ gbé Barrister láti airport a dẹ̀ ti sọ fún Alhaji Kollington pé àwọn onífújì à ń bọ̀ wá bá yín lálejò wọn ò mọ plan wa nígbà tá a máa wọlé wọn àwọn náà ti rẹ́dí wa Barrister la gbé wọlé. ṣé ń gbàtẹ́ kúrò lálágbàdo lẹ́tún lọ sẹ́tìvìẹ̀tì ni. irọ́ kò ń ṣọjọ́ kan náà. kì í ṣọjọ́ kan náà ibẹ̀ ni gbogbo plan work yẹn ló ti ṣe kí ni ló ti sọ sí torí àgbẹ̀ Barrister ò dẹ̀ deny pẹ̀lú wa wọn ò argue pẹ̀lú wa wọ́n dẹ̀ tẹ̀lé wa kódà hijack wọn ni lọ́wọ́ àwọn ọ̀rẹ́ wọn Alhaji Buhari ọlọ́tọ̀ orí Adékọ́lá bá mi fọ̀rúkẹ́ wọn hijack wọn lọ́wọ́ àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n dẹ̀ gbà fún apá wọn onífújì nílé la fi gbé Barrister wá sí ọ̀dọ̀ Kollington Àyìnlá Barrister kò dẹ̀ gbà tí wọ́n jẹ̀ ríra wọn wọ́n so mọ́ra wọn ibi tó ti so mọ́ra wọn nínú ọ̀lù Alhaji Kollington Àyìnlá nígbà tá ti parí ìjà wọn wọ́n pera wọn sẹ́yìn àwọn onífújì adó wọ́n dẹ̀ bára wọn sọ̀rọ̀ wọ́n ṣe bára wọn sọ̀rọ̀ ibi tó ti bára wọn sọ̀rọ̀ láti tí wọ́n ti ọ̀gá ara wọn tí wọ́n ń kíìsì ara wọn adẹ̀forí pàdé wọn káfíìmọ̀ ṣọ̀kan káàgbésó wọ́n ṣe jókòó ní Kollington wọ́n dẹ̀ wò sí wọn níjọ́ bí Kollington ṣe sunkún ni Barrister ń sunkún ẹkún ayọ̀ náà sùn níjọ́ náà lọ́hùn tí ọba wa ń exaggerate gbogbo àwọn ọmọ tá à ń sọ yìí wọ́n kéré náà ṣùgbọ́n bá ṣe kéré níjọ́ ẹ̀ most of wọ́n join wa ní Kollington níjọ́ ẹ̀ àwọn elders náà wà bẹ́ẹ̀ àwọn pàṣẹ orí òbèsè ni wọ́n sí bẹ́ẹ̀ wà láì tààlà símọ́bìlà inú mọ́rán tí mo rí fún General Kollington Àyìnlá bí wọ́n ṣe jẹ́ bàbá wa lónìí torí àwọn ló kú tá à ń wò as bàbá mo fẹ́ kí wọ́n ra ọjọ́ ìgbéǹde àlìkíámọ̀ wọn sílẹ̀ for now gbogbo tí Wasiu Ayinde bá ṣe fún wọn gbogbo tí Wasiu Ayinde bá sọ against wọn èmi ò tí ì rí correction torí mo sọ nínú kínní ó dẹ̀ kọ́ jẹ́ kí kínní kó kan Alhaji Wasiu Ayinde lára káwọn èèyàn kọ́ bá wa ṣe kínní kọ́ bá wa ṣí àkínní kí wọ́n make apologize yẹn kí gbogbo the whole world kí wọ́n rí k'Alhaji Kollington kí ni wọ́n lè yọ nítorí mo rí gbogbo social media tí Alhaji Kollington tí wọ́n ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta bàbá ń ṣe pé kí wọ́n lè mọ̀ pé òun yìí wà bàbá wà sí life kàábà ò kúrò níbi tó wà tí wọ́n bá kú lámù pé kò sí ṣùgbọ́n wọn tí kú wọ́n ìwà láyé lọ́rọ̀ fún ọlẹ́mìí gúgù tó bá papòdà gbogbo àwọn àmọ̀ pé Wasiu Ayinde ló kù àṣàwà lídà àwọn tó ju Wasiu Ayinde lọ ní music wọn wà bọ̀tọ̀ Ọlọ́run ti gbé Wasiu Ayinde síbẹ̀ ni for example sẹ́wọ́ àwọn ọmọ wa tí wọ́n ń jà fúnpò bàbá ní ká máa sọ Ṣínà Àkànní náà ń jà fúnpò pé tí Wasiu Ayinde bá ti kúrò ní òun ló kù kó lọ ní sùúrù ìyẹn mo ṣe láìkì Adéwálé Àyùbá gentleman of the caucus ẹni pé kò bá yàn dùpò kankan Ọlọ́run dẹ̀ ń gbà fún Ọlọ́run dẹ̀ ń kẹ́ àwọn ọmọ wa tí wọ́n wà lẹ́yìn àwa ti gbà fún wọn torí ọjọ́ ọ̀la tiwa ni orí Ṣẹ̀fí Ọ̀làwò ọmọ oko ó ti di international ọmọ oko kì í ṣe ọmọ oko mọ́ ó ti di bàbá oko pàápàá kan kì í ṣe bàbá oko mọ́ ó ti di bàbá àgbáyé onífújì mo tún fún lóye lónìí bàbá àgbáyé onífújì fún Ṣẹ̀fí Ọ̀làwò bàbá àgbáyé onífújì ọmọ oko ó di bàbá àgbáyé tó rán ṣe dáadáa èmi ń tọrọ owó lọ́wọ́ onífújì o mi ò mọ bọ́lá ṣe ṣẹ̀dá mi torí paramọ́lẹ̀ ni mí gbogbo wà tí Saheed bá wù nísìn èmi ló fi jọ èmi Ganiu Negro òun ló fi jọ gbogbo wà tí Saheed bá wù Òṣùpá bẹ́ẹ̀ ni ó dẹ̀ kọ̀wọ̀ sí ò tọrọ late nonsense èmi ló fi jọ gbá bọ́ọ̀lọ̀ mi ò gbá bọ́ọ̀lọ̀ tó bá fi lọ mi á dá padà fún ẹni tó bá gbọ́ dá padà èmi ló jọ Olúṣẹ̀kẹ̀rẹ̀ Ọlágógó lẹ́yìn mi bọ̀ tó wà wò kọ́ ṣe mi. Tàbá wo Lájẹ́gúnlẹ̀ kí tó padà sí orí ọ̀rọ̀ bàbá Kollington òun ni máa fi ṣe last topic kò ní jẹ́ last topic ni torí ojú yìí bọ̀ wá bá mi. Inú mi dùn fún ẹ Katsina o ò ní wálẹ̀ o ti láwọn arúgbó wọn ti ṣàdúrà fún ẹ gbogbo tí bá ń sọ ìyàṣẹ ni nípò tí mo wà nípò àṣẹ irúbi ta wà orí ìta àmùkòkò láwà yìí o tún wá bá mi lẹ́ẹ̀kìnní o tún wá bá mi lẹ́ẹ̀kejì mo tún wá gbé ẹ sí base mi gangan orí ìta mi gangan tó bá ń gba amúkòkò bí ẹni máa já ibi tó mú gbogbo amúkòkò dúró nì
ọlọ́run kó jẹ́ kẹ́mi kábíyèsí mi kó gùn. Fàtáyì Àrómìrẹ́ Fàtáyì ọba ní bàbá Babájídé Fàtáyì ọba ní kó pẹ́ lórí oyè àwọn bàbá ẹ̀. Àrómìrẹ́ mi Fàtáyì ọba ní Àrómìrẹ́ mi Fàtáyì. Wọ́n ṣe púpọ̀ lọ́rọ̀ mi láti ilẹ̀. Ìbá ní kí n máa rántí mo sọ fún ẹ ní last time Katsina mo ní Fuji in general ní lẹ́kọ̀ọ́ mo mọ àwọn tó mo bá lẹ́kọ̀ọ́ gbogbo wọn ni mo wà lóyà pẹ̀lú wọn títí dìsa ìjọ wa Ọlọ́run fọ̀run kẹ́ Ṣáúrà Ọlọ́run bá mi fọ̀run kẹ́ Sùrájù ọmọ Akérédolú mo ṣe pẹ̀lú wọn gan ní Lagos Island mo ṣe pẹ̀lú wọn ní Muṣí Ọlọ́run bá mi fọ̀run kẹ́ Àdìsá Aláṣẹlà Ọlọ́run bá mi fọ̀run kẹ́ Erífọlámi máníjà ni máníjà tó ń pe máníjà rán níṣẹ́ máníjà tó ń tún ayé eléré ṣe òun ni Erífọlámi ní Muṣí. Tàbá ní ká máa sọ àwọn eléré ní Muṣí wọ́n pọ̀ látòrí Wàhábì Ìlọ̀rí mo tó bá Ṣínà Àkànní ṣe promotion láti pé kí Ṣínà Àkànní tún lè ga ni ọkùnrin ìbákà ni mo recognize ẹ̀ tó bá sọ pé lórí tó bá jẹ́ lórí tó wà talented o ò lè beat Ṣínà Àkànní ìyẹn ló ṣe ń jà fúnpò tó ń jà fún yẹn ṣùgbọ́n àwọn kan wà tó tún ìjú Ṣínà Àkànní lọ but wọn ò jà fúnpò ẹ̀wọ̀n ọdún Dr. Sikiru Ayinde Barrister tá à ń sọ Alhaji Tájù Ọlárẹ̀wájú tó wá sórí interview yìí most of àwọn ọkọ tó ń sọ òótọ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gan. Àdúrà tí wọ́n fọ́nà òun ọba òun ni pé gbogbo controversial tó ń ṣẹlẹ̀ ní iṣẹ́ Fuji kọ́nà ọba kó bá wa pa ogun yẹn wọlé kó má gbérí torí tó bá lọ dàbí èyí táwọn Barrister tí wọ́n kojú ẹni tó wà fẹ́ ti pọ̀ o. Onífújì ni tó believe pé òun ti ga tán lágbolé Fuji Ọlọ́run ní jẹ́ ká rí nínú gbogbo àwọn tó jẹ́ old artist onífújì àwọn ètò kọ́lé pọ̀ nù wọn náà Alhaji Fàtáyì Àdìó tó wà ní Muṣí nígbà ayé Barrister nígbà tí Barrister sílé wọn bó wà ń bẹ̀ náà ìgbà táwọn sọ àwọn ọmọ wa tó ń kọ Fuji sí mélòó ló wà ń tà ń gbà ẹ́ mélòó. Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Àìmọye àwọn onífújì tí wọ́n wà tí wọ́n ti tó jẹ́ pé àwọn old artists táwọn tàdé ń pè àwọn náà ń pè ní big stout àwọn old artists tí wọ́n ti kọrin níbi ṣe sọ ní fún advice àwọn ọmọ ní part one kì í ṣe pé bàjẹ́ fáwọn náà ìgbàlódé ìgbà tó díẹ̀ ni mo fi kọrin nínú rẹ́kọ̀dù mi tí mo sọ fún pé lẹ́yìn ọmọ Ìṣẹ́yìn tẹ̀ ń kọ́ Fújì ẹjọ́ wọn tó rí Ọlọ́run ẹ kó rà pọ̀ kò yẹ yín ẹ rántí pa ọlọ́wọ́n bá a lò gbà fún yín àwọn kan wọ́n ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí wọ́n ń kọ́ Fújì kì í ṣe pé wọn ò kọ́ Fújì mọ́ ṣùgbọ́n sábàbí ló fà á di ọ̀rọ̀. nínú ọ̀rọ̀ tí bá ń rántí ọ̀rọ̀ rẹ́kọ̀d inú mi máa ń bàjẹ́ Katsina tí bá ń rántí súnmọ́bìlà Àlùkùránì pé ogun wàhálà tí mo ṣe lágbolé Fújì mo wà lẹ́yìn rẹ́kọ̀dù kan tí mo ṣe ó máa ń dùn ó máa ń bà mí nínú jẹ́ òun ni táwọn kọ dànù sílẹ̀ nígbà yẹn òun náà ọmọ wa ní wọ́n kọ́ sí tí wọ́n blend ni mò ń sọ bitterly bọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi ò pètò ọ̀rọ̀ nínú ìṣẹ́ mò ń pètò ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó ní Fújì kan bá níyàwó tó bá bímọ sílùú òyìnbó àwa náà ti níyàwó tá big tó bímọ sílùú òyìnbó táwọn ọmọ wa wà ń bẹ̀ tó ń ṣayé mo ní ìyàwó ọmọ tí mo bí tó bí at least èmi náà ṣe dáadáa nínú iṣẹ́ Fújì mo dẹ̀ gbé ẹ̀kọ́ rere ṣe at least mi ní ara mo nínú ọmọ mi graduate tó tó bí 4 sí 5 tí wọ́n ń ṣe dáadáa wọ́n live good life àwọn ọmọ ìlàtà abroad náà ti kó wọn wá nísìn wọ́n tún padà sí Amẹ́ríkà so kí wọ́n lọ ní Fújì kan fẹ́ lóun ṣe táwọn ò ṣe nínú ayé kí ló sọ ló ṣe mo ti fẹ́ òyìnbó rí nínú Fújì katia òyìnbó ní nígbà tí Federal Palace wà Federal Palace kó máa já mi wọ́n ní mo sọ nínú patron pé àwọn láìka àtìkù ká máa wọṣọ níbi tí ṣe wà ní sí mi ò tí ìwẹ̀ wo bí ṣe ń dán ẹ̀yà gbé kámẹ́rà sí mi látòkè ìdésàlẹ̀
súpọ̀ gbogbo tó máa ń dárúkọ ẹ̀ gan. Supo Fendi. Àwọn gbogbo bó ṣe wà ní travel mo ń ṣe nítorí because I love you mo máa ń láìkẹ́ tó bá ṣe dáadáa Ẹ ṣé bàbá. kódà mo gbà fún 100% àwọn Ẹ ṣé bàbá. Katsina Bàbá mi. mi ì tí ì mú ẹni pìrìsẹ́ńtà kankan mo ní pìrìsẹ́ńtà rẹpẹtẹ ọlọ mo ní ti rédíò mo ní ti tẹlifíṣàn ṣùgbọ́n wọ́n you are a wonderful promoter mo wá láwọn grassroots ẹ pé àti o ti wà ń bẹ̀ tipẹ́ sẹ́ni tó bá ní kí ló ń sọ onítọ̀hún ti máa ra tó mọ́ kan rán àwọn ọmọ wa káwọn náà kan ṣe gẹ́gẹ́ gbogbo àwọn tó jẹ́ old artist àwọn ni mo pè ní big stout big stout dẹ̀ yàtọ̀ sí star ó yàtọ̀ sí star àwọn ọmọ wa náà ń pè ní star sí big stout ni wọ́n àwọn àgbà fújì títí dáwọn ọ̀gá wa tí wọ́n wà láyé tí wọ́n ti ọlọ́mọba lọ́rọ̀ ẹ̀ ni wọ́n. ní Ìlọrin Sàkádánfó bàbá Miki Àdìsá Ìwàlà tí bá ní mò ń bọ̀ ń lọrin àsìnẹ́gro tí bá wọ́n ṣeré lọ ni wọ́n máa ń ṣùgbọ́n mi. Níbàdàn Síkírù Majesta kí Ràṣídì tó mọ Ràṣídì ni mo ti mọ̀ wọ́n Síkírù Majesta composer ni mo ti mọ̀ wọ́n àjèjọ ṣe loyalty títí ni wọ́n lọ bá mi fọ̀rún kẹ́ wọn lọ́yọ̀ lóńdó every other state tí n bá wọ bẹ̀ àwọn onífújì wọn máa ń gbà mí báyìí. bóyá lóògùn ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. tí ọkọ̀ bá wá ń sọ kiri ìyẹn mo sọ pé bàbá Ajégúnlẹ̀ ni mí àwọn olórí kan wà tó pé wọ́n bá mi nínú Ajégúnlẹ̀ ni irú àwọn tí mo lè sọ nípa wọn lájégúnlẹ̀ tó pa ìjọ wà race wọ́n tó máa ń fààyè tèmi lẹ̀ ni àwọn ni Fàtáyà Àlàó ẹni tí mo respect lájégúnlẹ̀ yìí gan jù òun ni Múkáílà Àdìsá tó lọ control bandi Barrister nígbà yẹn Miki Àdìsá. Miki Àdìsá àwọn ní Ajégúnlẹ̀ yìí bájégúnlẹ̀ yìí ṣe tóbi tó àwọn ni leader mi nísìn ṣùgbọ́n bó ṣe jẹ́ leader mi yẹn wọ́n máa ń gbà fún mi wọ́n ní negro Àlàó Àdéhùn tó bá ti ṣe ló ti ṣe tó wọ́n mọ̀ pé mo máa ń ní pákéjì mo sọ ní part one mo ní kì í ṣe pé fújì sú mi o níbi tí mo kọ ní dé mo hang microphone tó bá tún di lọ́la tí bá tún mo fẹ́ bẹ̀rẹ̀ fújì mi ò ní kọrin ní tó ti pẹ́ màá tún máa kọ ti sìn màá tún máa kọ tuntun mo fẹ́ advice gbogbo àwọn ọmọ tó jọ ọmọ wa gbogbo ẹ̀gbin tá a bá ń rí nídìí fújì káwọn ọmọ wa má dá sí ohun tó ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa ń gbà láyé àwọn Haruna Ìṣọ̀lá Yusuf Ọlátúnjí táwọn ọmọ wa àwọn ọmọ wọn tí wọ́n ṣe ọ̀tẹ̀ títí wọ́n tún gbà táwọn ọmọ tí ń dàgbà tó ti pàdé l'Amẹ́ríkà wọ́n ti dọ̀rẹ́ ara wọn torí ayé ti láyé social media àti wà láyé international level kí àwọn ọmọ wa kọ́ má dá sí ọ̀rọ̀ tó lọ lágbolé fújì for now ọ̀rọ̀ tí mo ní fàlájì kò ní táyì lápé mo fẹ́ kí bàbá kan jọ tó rọ lọ́hùn gbogbo kómìdèkómi tí Alhaji Wasiu Ayinde máa ń ṣe fún wọn wọ́n fi ṣoṣù kí wọ́n fi para ó ní reason Alhaji Wasiu Ayinde Ọlọ́run ti kéwúdẹ̀ wúlò fún wa ní fújì ẹ wò ibi tó nígbà tí mo wà ń gọ́fúnà ẹ rí pé mo sọ pé mo ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ná ìmọye many times mo sọ fún Alhaji Wasiu Ayinde pé níbi tọ́lọ́run ti kẹ́ ẹ dé tó bá ra ilé tí wọ́n fi ṣe national secretariat fún wa National Fuji Musician Association of Nigeria ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ tó bá ṣe ti Lagos State ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ níbi tá a fi ṣe national secretariat ààrẹ ti ibẹ̀ ni ẹ̀rọ bọ́lọ̀ ṣe kí àwọn ọmọ wa mò ń sọ pọ́tìlẹ̀ ni Síkírù kò lọ títí òun ni national president wa nísìn wọ́n ti ṣe akitiyan lórí ẹ̀ akitiyan tó ṣe ni wọ́n fi níbi ta níyẹn àkọ́bẹ̀ ààrẹ ti ẹ̀ ni bẹ́ẹ̀ ni níbi tó lọ ká òun ní fújìdè gbogbo tó ń bí ẹ̀mí nínú nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo tí mo dẹ̀ sọ yìí kì í jẹ́ pé mi mọ tí mo sọ èyí tó bá nílò àkáyè nu wọn ó lọ jókòó kan lọ rù ó yẹ níbi tó lọ ká òun ní fújìdè ìfúnni tàbá pé Pàṣọ tàbá pé Màláíkà tàbá pé Saheed Òṣùpá tàbá pé àwọn others ìfúnni ọlọ́pàá Kálájì Wasiu Ayinde kọ̀nítì kọ́mádàsí àwọn ọmọ ẹ̀kọ́ ti tó láti ra ilé tàbá fi ṣe national nítorí Ọlọ́run gbà fún wọn wọ́n dẹ̀ ṣe ìkọ́ni. ó ní national secretariat tí ń wà báyìí. ní Sùúrùlérè ló wà ìfúnni ọ̀gbẹ́sẹ̀rẹ̀ kan lásán wọ́n tó láti ra national chairman tó bẹ́sẹ̀rẹ̀ tó wà lẹ́nìí èmi tí mo mú lẹ́tà lọ́ba ní ilé rẹ̀ nígbà tí mo wọ ní àwọn pẹ̀rọ jẹ fún mi súnmọ́ bí la pẹ̀lú àwọn leader advice mi tí mo ní gẹ́gẹ́ bí mo ṣe ń sọ Wasiu Ayinde kí wọ́n jọ torí tọ́lọ́ torí ìtànàbì mọ́mọ́ kí wọ́n wọ ọlọ́ pé iṣẹ́ tí Barrister ṣe
kó má bàjẹ́ gbogbo wàhálà táwọn àgbà onífújì ṣe kó má bàjẹ́ mo tún rọ̀ wọ́n kí wọ́n jọ tó lọ lọ́hùn mo fà nọ́bì mọ́mọ́dé wọn mo fi àyàn àga lúbẹ̀ wọn especially Alhaji Wasiu Ayinde tí kọ̀lìntò bá wá bá wọn káwọn ọ̀nà kan lọ bá kọ̀lìntì lé pé bàbá báwo la ti fẹ́ ṣe. ohun tí mo wá fẹ́ sọ fún wọn tó wà fáìtà ni pé mo fẹ́ kí Alhaji Wasiu Ayinde kí wọ́n instruct national president kí wọ́n pe meeting gbogbo leaders wọ́n ṣe máa ń pè tẹ́lẹ̀ a máa ń ṣe meeting kan wọ́n pè ní BWC ní ìlérò pé bóyá wọ́n ṣe mọ́ ibi tá ti máa ń pa tá ti máa ń kú nìyẹn ní àmà ìtẹ́nà wọ́n máa ń ṣe tó máa invite gbogbo àwọn leaders. mo wá ń rọ Alhaji Wasiu Ayinde pé kí wọ́n pàṣẹ tí n bá sọ fún national president ó máa wọ̀ mo fẹ́ kí wọ́n pàṣẹ kí agboolé fújì kan lè nítorí ìhun táwọn ọmọ wa ń ṣe nísìn ó ti ń going behind. ní 14th of January 2025 strictly 10 o'clock láàárọ̀ in the morning ní LTV8 gbogbo yín pátápátá ni mo pè mo dẹ̀ fẹ́ fojú mi gan ní báyìí ń pa láṣẹ gẹ́gẹ́ bí aṣíwájú yín tí mo jẹ́. ní tó ṣẹlẹ̀ nígbà yẹn ni gbogbo àná fún ní sákúlà òun ti yàn wáyé látara nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ni ọwọ́ agbára yìí náà ni mò ń fún àǹfààní mo fi sọ pé kí wọ́n sọ kí wọ́n pàṣẹ fún national president àwọn náà náà gbé síbẹ̀ in person of Alhaji Sikiru Ayinde kò lọ títí pẹ̀lú àwọn national executive rẹ̀ and the Lagos state chapter nísìnyí mo sí nínú àbí o sí àṣẹ governor but I'm a former governor mo dẹ̀ ìwà nínú leader and again I'm the special adviser to the president kí Alhaji Wasiu Ayinde kí wọ́n insult the national president kí wọ́n pe meeting kí circular yẹn dẹ̀ go all the states títí tó fi dé Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ gbogbo ẹ̀ kí wọ́n pe gbogbo wa Alhaji Wasiu Ayinde mò ń pa wọn láṣẹ báyìí wọ́n ní agbára láti ṣe kí wọ́n sanwó LTV8 ibi tó bá máa pè wá sí kí wọ́n pe meeting yẹn. èyí táwọn ọmọ wa ń dálẹ̀ òun ló pọ̀ jù ẹlòmíì tó jẹ́ nǹkan kan á lóun jẹ́ nǹkan okay wọ́n wo the worst part tó wà ń bẹ̀ sí wọ́n tún fọjọ́ orí kún ọjọ́ orí wọn ọmọ mi tí ò tí ì pé 45 tó ìwà at the rate of 40 years á lóun ọmọ 45 òun ọmọ 50 years. okay mo tọ́ fẹ́ sọ fún ẹ pé Kasma àwọn ọmọ wa tí wọ́n ṣe dáadáa ń sìn tó bá sọ ọjọ́ orí wọn gangan sínú ayé táyé gbọ́ wọn ni wọn ò dẹ̀ mọ̀ pé story ni wọn ò mọ̀ pé life history ni wọ́n máa wò pé Saheed Òṣùpá o Pasuma Alabi o Malaika o Wẹ́wẹ́ o Obesere o at the age of something ni wọ́n ti wà tí wọ́n ti ń ṣe wúre at the age of something ni wọ́n wà tí wọ́n ti ń kọ́lé at the age of something ni wọ́n wà tí wọ́n ti ń lọ́ọ̀lù òyìnbó ìmọ̀ àmọ́ wá fi ọjọ́ orí kún èmi dẹ̀ mọ̀ pé mo sọ fún wọn wọ́n fọjọ́ ọjọ́ orí wò tó bẹ́ẹ̀ torí nígbà tí wọ́n bá sọ pé ọjọ́ sẹ́yìn pẹ̀lú Barrister wá jẹ́ age mate mi nígbà tí mi ni wọ́n bá sọ sórí 80 nígbà tí mi kọ́ ní 80 ní ìmọ̀ wọn òun ni mo sọ èmi Alhaji Gani Negro ni mo sọ mo ní mo máa ń ní fújì tí mo mọ̀ nínú sí mo máa ń tí mo mọ̀ lẹ́bùté mẹ́ta mélòó náà mo ní fújì wa tó wà sí tọ́mọ Isiaka Ọlọ́run ò jẹ́ ẹni tó ń dààmú Wasiu Ayinde jù láyé yìí bẹ́ẹ̀ ni onífújì tí mo dárúkọ lẹ́ẹ̀kan ìyànda Ọláyọ̀dé captain ló jẹ́ fún Wasiu Ayinde lágboolé fújì àwọn tẹ́lẹ̀ bá Lagos Island yẹn ní Mushin Lágége àwọn leaders mo bá bẹ̀ wọ́n ìwà bẹ̀ èyí tó ti kú nígbà tí a lọ ṣe fìdáhùn nígbà tí Alhaji Àgbàdo owó tó kú tọ́fẹ́ sí mo wà bẹ̀ nílé tí wọ́n kọ́ Ságége nígbà tó tọ́fẹ́ ṣe fáìnà wọn mo wà bẹ̀ and still a governor mo wà bẹ̀ tó kí n ṣe pé kí ọkọ̀ máa wọ́ sórí social media àbórí interview mo máa sọ rubbish. bámi mọ̀ṣù ní kankanrin bàyẹn tó jẹ́ ògbérí ọ̀gá àwọn Barrister ló jẹ́ ọ̀gá àwọn epo àkàrà ló ń jẹ́ ńgbà náà. èyí tí Saheed Òṣùpá tó sọ yẹn nítorí ẹgbẹ́ mi sọ pé ògbó tí Saheed bá ṣe èmi ní bàbá ẹ̀ ńgbà tó délé náà sọ̀tọ̀ fún kò gbọ́ ọmọdé ò bá tàn ó máa bá ọ̀rọ̀ bá kò mọ̀gbà tí bàbá ẹ̀ ń kọ́ ọmọ màmá mi ni ọmọ ìyá mi ni bẹ́ẹ̀ ni kọ́lọ̀ fọ̀rùn tẹ́ Ọlátòkunbọ̀ àwọn màmá wọn náà rí àwa títí táwa náà ta fi. ṣùgbọ́n mo lọ́rẹ̀ tímọ́tímọ́ o mo lọ́rẹ̀ tímọ́tímọ́ o ọ̀rẹ́ tímọ́tímọ́ mi yẹn mi àti olè jà láíláí lágbá Ọlọ́run ni o Ọlọ́run ló bá tí kì í ṣe òtí o. òye làgbà ń wò
ó wòye ni ibi táwọn bá dé yìí ó yẹ kó ókè mo fẹ́ sọ kíní kan fún yín èmi kan wà tó ń pè ní Samson Alami ìwú tí mo ń sọ ìgbòho ajégúnlẹ̀ ń gbé Lagos Island láti múra Samson dín Alamu igi ṣékélé mo gbọ́ interview ẹ̀ lórí Àgbàlẹ̀tù irú Tajudeen Ìṣọ̀lá ọmọlẹ́yìn mi ni ó lu obìnrin lẹ́yìn ló lu court látòrí court ló dẹni tó lu sákàrà Tajudeen Ìṣọ̀lá tó wà ní Spain Ọlọ́run bá mi fọ̀rọ̀ kẹ́ Ọlọ́run pàṣẹ ẹ̀rí àjìjọ ṣiṣẹ́ gan nígbà tí mo jẹ́ negro lójú méjèèjì nígbà tó fẹ́ dá báńdì ẹ̀ lẹ̀ mo mọ sọ̀pọ́ọ̀tì tí mo fún látòrí kọ́ọ̀dù omele ló dẹni tó ń lu sákàrà lẹ́yìn mi nígbà tí mo wà ní Lagos Island ìjọ wà ní. ìyá ẹgbẹ́ mi ẹni tí mo fi ṣèyẹ ẹgbẹ́ nígbà àwọn náà rán lọ sí Mọ́kà nígbà ọ̀rọ̀ Mọ́kà ọ̀tẹ̀ ìlú òyìnbó ló ń ní gbogbo ọkàn tèmi wà gbà yẹn mo wà nú ayé mo ń kírun but ó mọ̀ àwọn máa ń mọjà kì í ṣe ọjà ló mú gbọ́ná o àwọn ó mọ̀ kí ló ń pè lọ́jà lẹ́lẹ́gbẹ̀ẹ́ kankan òróró. òun náà lẹ́ni kan lọ gbé wá fún mi bí. ní mo ní kan lọ gbé wá fún mb kò mú pé tí kan lọ gbé champagne wá àbẹ́nẹ́sí. nísìnyí mo ti kọ́ nísìnyí láti 2004 ni mo ti drop mic. eré tí mo ṣe Ìbàdàn ní nílálùpọ̀ kò ní jealous torí kò túbà sí mi ò lè gba microphone mi padà. ó sì wà lára yín. ó sì wà lára. bó ní ìrẹsẹ̀ ẹ̀ẹ́bà kan tí ò fi gbà mọ́ èyí tó ti fi yìí sílẹ̀ ò lè parun. Baba Negro lẹ ti ń gbádùn lórí ètò yìí part 2 rèé o àtúnṣe màjú Patrice lágbára. a máa lo Patrice. ṣe fẹ́ fáwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín bóyá. fóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí orúkọ mi náà ni kò ní mo ètí orúkọ padà Alhaji Chief Ganiu Adémọ́lá Negro Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀fàmùkòkò Mọ́sáfẹ́jọ́ Ọ̀jọ̀ra Kingdom. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 347 01 663 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 34. wọ́n ti ń pè yín. once again 080 347 01 663 mo wá láàánú wá promote mi. Àǹgẹ̀rẹ̀ lètò bóyá ló mọ ohun ojú rí ọgbọ́n nínú ohun ojú rí bóyá ẹ̀jẹ̀ jọ máa wò